ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa ní orúkọ Jésù Kristi tí ó ṣe iyebíye jùlọ. Orúkọ mi ni Ṣàngókúnlé Ọláwuyì láti ìjọ Emmanuel Baptist Church, Odò Ọ̀nà nílùú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ móhùnmáwòrán tẹ́ tí ń gbóhùn mi la pè ní Seed of Life Television. Ìlú Ìbàdàn ló náà kalẹ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà. Ibi gbogbo tẹ́ tí ń wò wá lónìí lórúkọ Jésù, ayọ̀ ò ní tánú ilé yín o. Gbogbo etí tó ń gbọ́ mi tí ọmọ wà nù ilé yẹn, àwọn ọmọ yín ò ní kú o lórúkọ Jésù. Àwọn ogun tí ń pani, tí ń pọ ọmọ, tí ń paya, tí ń pọkọ lórúkọ Jésù kò ní jà ọ́. Agbára Ọlọ́run ọ̀gá ògo yóò bẹ̀ ayé rẹ wò, yóò dára fún ọkàn rẹ. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, lẹ́ẹ̀kan sí agbẹ́yìnga lówùúrọ̀ yìí. A dúpẹ́ fún àánú ojoojúmọ́, ẹ gba ọpẹ́ wa. Gbogbo ayé tó ń gbọ́ wa, ẹ bẹ̀ ayé náà wò. Ọ̀rọ̀ yín kó bá ayé wa pàdé. Ayé wa kó má ṣe rí bákan náà mọ́. Jésù Olúwa wa. Àmín. Àmín. Orí ọ̀rọ̀ tí a fẹ́ jọ gbéyẹ̀wò lónìí ó la pè ní àwọn ẹ̀bùn iyebíye àti ìṣe pàtàkì wọn. Àwọn ẹ̀bùn iyebíye àti ìṣe pàtàkì wọn. Orin Dáfídì, orin 127, Psalm 127, máa ka ẹsẹ̀ 3 sí 5, gbọ́rọ̀ Olúwa. Ó ní kíyèsí, àwọn ọmọ ní ìní Olúwa, ọmọ inú sì ní èrè rẹ̀. Bí ọfà ti rí ní ọwọ́ alágbára, bẹ́ẹ̀ ni àwọn ọmọ èwe. Ìbùkún ni fún ọkùnrin náà tí apó rẹ̀ kún fún wọn. Ojú kì yóò tì wọ́n, ṣùgbọ́n wọn ó ṣẹ́gun àwọn ọ̀tá ní ẹnu ọ̀nà. Lórúkọ Jésù, ọ̀tá ò ní borí rẹ̀. Àwọn ẹ̀bùn iyebíye àti ìṣe pàtàkì wọn. Àwọn ẹ̀bùn wo là ń sọ nípa rẹ̀? Àwọn ọmọ là ń sọ nípa rẹ̀ o. Àwọn ọmọ là ń sọ nípa rẹ̀. Mo fẹ́ kó farabalẹ̀ dáadáa wo ẹsẹ̀ 3 yẹn. Ó ní kíyèsí, àwọn ọmọ ní ìní Olúwa. Ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn ní ẹsẹ̀ 3 yẹn, ó ní kíyèsí. Ó kíyèsí pé ọ̀rọ̀ yẹn lẹ́yìn kíyèsí yìí tó gbẹ̀yìn bẹ̀, ó ní àmì ìdádúró díẹ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ gbólóhùn tó fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ yìí ó lákìyèsí, èèyàn gbọ́dọ̀ fiyèsí dáadáa. Ọ̀rọ̀ Ọlọ́run ní pé kíyèsí. Arákùnrin tó bá ní pé ẹ mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ rọra ń bẹ̀ wọ́n o, ohun tó túmọ̀ sí ni wípé èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti fiyèsí nǹkan tí wọ́n ń sọ yẹn, torí pé bẹ́ẹ̀ yóò bá fiyèsí ó léwu. Ọ̀rọ̀ Ọlọ́run ní pé kíyèsí. Gbólóhùn tó wá tẹ̀lé ní pé àwọn ọmọ ní ìní Olúwa, tó túmọ̀ sí pé gbogbo àwọn ọmọ tí à ń rí yẹn wọ́n è ṣe títí ẹ bàbá. Màmá, ìwọ kọ́ ló ní wọ́n. Ìní Olúwa ni wọ́n. Ọlọ́run ló ní wọ́n. Ó bí olórúkọ àwọn ọmọ kan, àwọn òbí mi ò ní pé Tolúwa ni mí. Tolúwa ni. Ọlọ́run ló ní wọ́n. Òye yẹn yé irú àwọn bàbá bẹ́ẹ̀. Òye yẹn yé irú àwọn òbí bẹ́ẹ̀. Òun ni wọ́n fi sọ orúkọ àwọn ọmọ yẹn mọ́ Ọlọ́run wọn. Nítorí náà, tí Olúwa ní. Ó ní ọmọ ní ìní Olúwa, ọmọ inú sì ní èrè rẹ̀. Gbogbo àwọn ọmọ pátápátá tọlọ́run ni wọ́n, ṣùgbọ́n àwọn wo lẹ fi wọ́n fún sí? Àwọn bàbá mi sì ẹ̀dídì tàwọn ọmọ wọn gan fún yàwúyàwú.
àti ráwọn òbí tó ń gbé àwọn ọmọ wọn gan lọ sí ilé oníṣègùn láti lọ ṣe ìṣègùn fún wọn, láti ṣe yàwúyàwú, láti lọ mọ lu àwọn èèyàn ní jìbìtì lórí ẹ̀rọ ayélujára. Wọ́n á ní pé bó bá ra mọ́tò òun náà ni ó fi gbé. Ìbànújẹ́ ni wọ́n gbẹ́rù irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Nítorí náà Ọlọ́run ò retí kó jẹ́ pé irú àwọn ọmọ yẹn ń tẹ́ fi wọ́n ṣe nìyẹn. Ẹ̀rọ bí mi á sì mọ gbé ọmọbìnrin rẹ̀ fún ọkùnrin láti gba owó padà. Ẹlòmíì ó dà lé sí ọtí kalẹ̀, àwọn ọmọbìnrin rẹ̀ àwọn ọmọkùnrin rẹ̀ náà ni ó fi mọ́ ta á, àwọn ọmọbìnrin rẹ̀ náà ni ó fi mọ́ ta á. Àwọn ọmọ ní Olúwa ló ń ṣe báwọn, á béèrè lọ́wọ́ rẹ̀ nítorí pé wọ́n ṣe tiẹ̀ o, Ọlọ́run ló ní wọ́n. Nítorí náà a gbọ́dọ̀ kíyèsí láti ti ṣe wọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ kán jẹ́. So wá rí gbogbo àwọn tó bá ṣe wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́, inú wọn ó dùn. Nítorí náà mo fẹ́ kó o farabalẹ̀ dáadáa. Ẹsẹ̀ kẹta yẹn ni pé àwọn ọmọ ní ìní Olúwa, àwọn ìní Olúwa, orí ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ pín pẹ̀lú ọ nìyẹn. Nítorí náà àwọn ọmọ yìí ìní Olúwa ni wọ́n. Abala kejì tí mo fẹ́ sáré pín pẹ̀lú wa lónìí ó ní ìṣe pàtàkì àwọn ọmọ. Kí ni ìṣe pàtàkì àwọn ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí? Ẹsẹ̀ kẹrin ni pé ó ní bí ọfà ti rí. Psalm 127 verse 4 ó ní bí ọfà ti rí ní ọwọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ọmọ èwe bẹ́ẹ̀ ni wọ́n rí. Kí là ń pè lọ́fà? Ọfà jẹ́ ohun ìjà tí àwọn jagunjagun àbí ọdẹ, àwọn apẹran tí wọ́n máa ń lò. Now bí ọfà bó bá wà lọ́wọ́ jagunjagun, ó ti mọ̀ iṣẹ́ méjì ni ó fi ṣe. Iṣẹ́ àkọ́kọ́ ó wà fún ìdáàbòbò ara tiẹ̀ gangan. Iṣẹ́ ìkejì tí ó máa ń fi ọfà ṣe ó ní kó fi dojú ìjà kọ ẹni tó bá fẹ́ dojú ìjà kọ. Ó lè fi pa ẹran tó bá jẹ́ ọdẹ ni, tó bá sì jẹ́ ọ̀tá tó bá jẹ́ àwọn jagunjagun ni yóò fi pa ọ̀tá. Nítorí náà béèyàn bá ti rí i pé ẹni yìí idà ohun ìjà wà lára rẹ̀, ẹ rí i pé yóò ṣòro fún ọ̀tá láti sáré kọlù. Now bí ọmọ bá wá jẹ́ ọfà, ohun tó túmọ̀ sí ni pé ohun ìjà kìí ṣe pé ká ní ọmọ ká wá sọ pé àlọ́ fi jàjàkadì. Àwọn mi ò mọ yan bẹ̀ pé kálọ́mọ mi bá ń bẹ́ lẹ́ni irú ẹ̀sìn yìí kò gbọ́dọ̀ bá mi. Àwa lọ tọmọ rẹ̀ bàbá rẹ̀ á máa ní pé ìwọ sì ń wòran, wọ́n sì ń bú bàbá rẹ̀, ó yá lọ́mọ náà, ó yá lọ́mọ jà. Rárá, ohun ìní bá ń kọ́ irú ọfà bẹ́ẹ̀ kọ́ là ń sọ ń pa rẹ̀. Bí ọmọ bá máa jẹ́ ọfà, n tó túmọ̀ sí ni pé ó mọ̀ pé ó bá ti ní ọmọ, ó dàbí ó ti di ohun ìjà, ohun ààbò, ó ti di ohun tí ó ràgà bù ẹ́. Bí ẹnìkan bá ṣe ẹ̀fẹ́ fi ẹnu àbùkù pẹ́, ọmọ yẹn ni ó dìpò bẹ̀. Mo sì fẹ́ pín pẹ̀lú ẹ lónìí wípé àwọn ọmọ àti ní onírúurú àwọn ọmọ tá a ní àkọsílẹ̀ wọn nínú Bíbélì. Àǹfààní lè mọ́ gbà mí láti ṣe pé ká ló bẹ̀rẹ̀ sí lọ́mọ kàwọn ẹsẹ̀ Bíbélì yẹn. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún ẹ pé nígbà tí Ísákì tó dàgbà tó dògbó, Ísọ̀ àti Jákọ́bù lọ́wọ́ rẹ̀, àríléyàn ká òní Ísákì di láàrin wọn. Ó béèrè fún oúnjẹ àdídùn èyí tí Ísọ̀ máa ń pa, ó ní kó lọ pẹran wá fún un. So nígbà tó di àgbà tí kò lè gbé pá, tí ó lè ṣe, ó ti tọ́jú àwọn ọmọ yìí ó. Òun ló fi di pé òun náà di ẹni tí ọmọ tọ́jú rẹ̀. Tọ́jú àwọn níyẹn ká lè bá tọ́jú ẹ lọ́la. Gbogbo ẹ̀yin òbí tó ń ṣe láàánú, tó ń ṣe làálàá, tó ń dààmú lórí ọmọ, lórúkọ Jésù ẹ jẹ́ sí ọwọ́ yín, ẹ jèrè sí ọwọ́ yín. Ayé yín ò sì ní bàjẹ́, ọjọ́ alẹ́ yín ò ní di rádaràda. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ẹ tọ́jú àwọn nìyẹn. Isaac tọ́jú àwọn ọmọ rẹ̀, wọ́n tọ́jú rẹ̀. Bákan náà ni Jákọ́bù náà nígbà tó náà dògbó, ẹ wo ọlá tí Joseph tó kù fún bàbá rẹ̀. Ó pè sínú ipò agbára kódà nílẹ̀ Íjíbítì.
ibẹ̀ ni Joseph ló ti ṣètò oúnjẹ ayérayé fún àwọn ẹbí rẹ̀, bàbá rẹ̀ àti ìran rẹ̀, nítorí pé wọ́n tọ́jú rẹ̀ ní tó ń jẹ́ ọfànú, ní tó ń jẹ́ ohun àbònú, tó ń jẹ́ ohun ìjà lọ́wọ́ alágbára nìyẹn. Nígbà tí bàbá àbí òbí bá ti ní ọmọ tó yàn tó yanjú, ọkàn wọn ó balẹ̀. Ṣùgbọ́n kí ọmọ yẹn tó di ipò yẹn, jẹ́ sọ bí nǹkan bíi méjì mẹ́ta tó gbọ́dọ̀ ṣe kí ọmọ kó tó lè di ọmọ tí ó jáfáfá, kí ọmọ kó tó lè di ọmọ tí ó ṣe é mú yangàn. Òbí ní láti ṣiṣẹ́. Ìbáwí ò gbọ́dọ̀ yọkù lọ́rọ̀ rẹ̀. Ọmọ yẹn o gbọ́dọ̀ wáàyè fún. Kìí ṣe pé wàá fi wọ́n lẹ̀ òyìnbó mọ̀ bá tiẹ̀ lọ ó sí ẹ̀ níwẹ̀yìn wọn wò. O fi ọmọ léèwé o lọ bẹ̀ wò, o gbọ́dọ̀ lọ bẹ̀ wò. O gbọ́dọ̀ fún ọmọ ní ẹ̀kọ́ tó yè kooro níran yìí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí o gbọ́dọ̀ náwó lórí ọmọ. Èyí kan bímọ lẹ̀ lásán. Ọlọ́run gan sọ pé àní bímọ sílẹ̀ fún wàhálà lásán. Nítorí náà tó bá fẹ́ kí lè rí yẹn kó ṣe mọ́ ẹ lára, ìwọ náà gbọ́dọ̀ bímọ lẹ̀ fún wàhálà lásán. Wàá tọ́jú ọmọ yẹn. Nígbà tó o bá tọ́jú wọn, tó o fún wọn létò, tó o fún wọn ní nǹkan tó tọ́ sí wọn ní àkókò rẹ̀, ìgbà yẹn ni wọ́n ràn ẹ́ lọ́wọ́. Ìgbà yẹn náà ni wọ́n dúró nípò láti ran ayé tiẹ̀ náà lọ́wọ́. Nítorí náà gbogbo ibi tó o ti ń gbọ́ mi lónìí, ìwọ tó o ṣe ohun tó tọ́ tó yẹ tó lórí ọmọ yẹn, padà lọ mọ́ sojúṣe rẹ̀. Ìwọ ọmọ tó o ti kọ àwọn òbí rẹ̀ sílẹ̀, jọ̀ọ́ ronúpìwàdà kó o padà síbẹ̀. Kò tán síbẹ̀ o, Bíbélì pè é ní pé ẹni tó bá ní irú àwọn ọmọ wọ̀nyí, ẹni ìbùkún ni. Ẹni ìbùkún ni irú àwọn ibi níbẹ̀, ìtí ẹsẹ̀ karùn-ún wí nìyẹn. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà, ẹni ìbùkún ni ọ́. Ìwọ wá ń wojú Ọlọ́run ò tí ì rọmọ bí, òun wèé kí Ọlọ́run ò sì dé mi náà lò. Lórúkọ Jésù, àánú yóò bẹ ayé rẹ wò. Lórúkọ Jésù, àwọn ọmọ ènìyàn yóò bẹ ilé tiẹ̀ náà wò, wọ́n ó yí tábìlì rẹ ká. Lórúkọ Jésù, ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Lórúkọ Jésù, ẹ̀ sì ní sìn wọ́n tọ́. Àwọn àǹfààní mìíràn tó tún wà ńbẹ̀ ni pé ojú kì í tì wọ́n, ojú ò lè tì wọ́n, ojú ò lè tì wọ́n. Mo ti rántí rí dáadáa, omijé gbà mí. Ìyá mi lọ yá 40 náírà, 40 náírà ní bí ọdún bí 20 ọdún sẹ́yìn. Omijé ni tó ìyá yẹn bá wá sínwó nígbà yẹn, ṣùgbọ́n pẹ̀lú àdúrà. Nígbà tí Ọlọ́run jẹ́ kí n tètè mọ Ọlọ́run, mo tètè mọ Jésù Kristi, mo ní bí Olúwa ogun gbọ́dọ̀ ṣẹ́. Mo ké pe Ọlọ́run, Ọlọ́run sì gbọ́. Ó gbọ́ nínú ẹ̀bẹ̀ mi. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ká tó rí 40 náírà san, ó ti wá pọ̀pọ̀pọ̀. Àṣẹ́nu ejò nìyá yẹn ti ń ná pọ̀ owó. Àwọn sogúndogójì tí wọ́n fi òkùnkùn ṣe ní ẹ̀lẹ́ rówó yẹn san láíláí. Àfi Ọlọ́run ọ̀gá ògo nìkan, òun ló tú wa sílẹ̀. Ara àwọn nǹkan tí ọmọ lè ṣe nìyẹn. Ìwọ ọmọ tó wá ń gbọ́ mi, ìwọ ò sí ẹ̀mọ́ Ọlọ́run. Ó wá mọ Jésù Kristi lónìí. Káyé rẹ̀ kó ba lè nítumọ̀. Nítorí náà kò tán síbẹ̀ o. Aṣẹ́gun ni wọ́n máa ń jẹ́. Aṣẹ́gun ni wọ́n. Ìjọ fẹ́ da ṣẹ́gun lónìí. Tọ́jú àwọn ní Olúwa tó wà lọ́wọ́ rẹ̀. Lórúkọ Jésù, ó sì di aṣẹ́gun. Ojú ò sì ní tì ọ́. Bíbélì ní pé wọ́n wo ìmọ́lẹ̀ ńlá mọ́ wọn, ojú kò sì tì wọ́n. Jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù. Olúwa, mo gbàdúrà gbogbo etí tó ń gbọ́ wa lónìí, tí ọmọ wà lọ́wọ́ yín, wọn ò ní kú mọ́ yín lọ́wọ́. Gbogbo ẹ̀yin tí ẹ sì sojúṣe tó tọ́ àti tó yẹ fún àwọn ọmọ yẹn nígbà wọn lákòókò wọn, Ọlọ́run yóò bẹ̀ ayé yín wò. Oore ọ̀fẹ́ láti ṣàtúnṣe, Ọlọ́run kò fi fún yín. Mo gbàdúrà gbogbo ẹ̀yin ọmọ tó ń gbọ́ mi o, ẹ̀ ní sán fún àwọn òbí yín lọ́wọ́. Èrò dáradára tẹ́ ẹ níyẹn yóò wá sí ìmúṣẹ. Ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Yóò dára púpọ̀ kí ẹ subscribe. Bọ́tìnì pupa tí ẹ rí ní ojú fọ́nrán yẹn, ẹ tẹ̀ ẹ́. Bákan náà, aago wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ẹ bá wa fọwọ́ sí kó lè bá àwọn ọ̀ràn yín létí nígbàdégbà. Ẹ pín fọ́nrán yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́, pẹ̀lú àwọn ojúlùmọ̀ yín. Bákan náà, ẹ share rẹ̀, ẹ fẹ́ràn rẹ̀. Bákan náà, lárúrọ̀ wá bàbá níbèrè, ẹ kọ sí ibi kọ́mẹ́ǹtì yẹn. Yóò dára fún yín o. Lórúkọ Jésù, àwa àti ẹ̀yin àní dàwátì. Ó dàbọ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.